Mrs. Rachel Alamu la ilaha illallah tí wọ́n bá ń pè ìròyìn ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè àmpíkì ẹnìkan pé ìwọ ni kó máa address wọ́n rí maturity lára ẹ̀ wọ́n rí wisdom lára ẹ̀ wọ́n rí calmness lára ẹ̀ wọ́n rí pé ẹnìkan tó rí ẹ̀ pé ni woman yóò láti jẹ òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe níjọ́ tó yẹ kó sunkún ó sunkún tó lára àwọn tí wọ́n rí mú tí wọ́n jẹ́ agbódegbà ọ̀kan nínú wọn jẹ́ lẹ́sìn Christianity gan bẹ láàrin wọn ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday ẹ lọ wò lórí Google ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida mi rò wípé Yorùbá nìyẹn Yorùbá kì í jẹ́ Babangida àmọ́ Adéwuyì Sunday òun àpẹlẹsìn Christianity ni ọ̀kan jẹ́ Àyànwọlé Gbénga ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí àbáwọn mélòó ni wọ́n rí mú nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn Yorùbá ló pọ̀ jù ń bẹ. a kú oríire náà a dẹ̀ ti kú oríire náà lẹ́ẹ̀kan sí ẹ wò ẹ ti gbọ́ àwọn àṣírí àwọn ọmọ Yorùbá èyí tán sí kí ni tán ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí láti kàn máa jí wa gbé ẹjọ́ èlò náà fẹ́ fún wọn èlò náà fẹ́ gbà kí ni nǹkan tó wà most important ju ẹ̀mí èèyàn lọ wọ́n máa fẹ́ gbẹ̀mí èèyàn máa fẹ́ kidnap àwọn wọ́n máa fẹ́ kó àwọn ọmọ kéékèèké ẹ dẹ̀ máa bá wọn máa ṣiṣẹ́ papọ̀ ẹ lè tú àṣírí wọn síta náà nígbà tọ́wọ́ wá tó wọn sìn yìí ẹjọ́ kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe owó tẹ rí gbà bóyá wọn lè máa kú sí àbọ̀ máa fún ilé wọn gbére ẹ lè rí iná mọ́ torí kí lè fi ń ṣiṣẹ́ yẹn ẹjọ́ ṣé ó dá láti kéèyàn máa ṣe kí ni kéèyàn máa gbẹ̀mí ọmọlàkejì torí pé ó fẹ́ mẹ́kì ẹ̀ láyé ó dá kéèyàn máa jí ọmọlàkejì gbé torí pé ó fẹ́ dolówó ẹwẹ́ wà nǹkan fìdílé kápọ̀ kan tí bàbá wọn ti tún pẹ̀lẹ́pẹ̀ lọ̀rọ̀. láàrin pẹ̀dà ń sọ́fà lọ́wọ́ oríire ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrọ̀rùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà mi ọmọ ìyá mi a kí gbogbo àwọn tí wọ́n jàjàbọ̀ lọ́wọ́ àwọn bandit a kí yín kú oríire lẹ́ẹ̀kan sí a kí president Tinubu a sì kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé wàláhì ọba tó dẹ̀yìn méjèèjì mọ̀ pé páàsì wájú o ẹ̀yin méjèèjì gbìyànjú ẹ try nínú 46-43 padà that's over 90% dó ẹyọ ẹnìkan tó bá kú ó ṣe déédéé ẹ̀mí ẹgbẹ̀rún èèyàn tó bọ́ sọ̀rọ̀ àmọ́ bó ṣe le tó yẹn ṣáṣá ti ẹ̀rí solution ṣé wọ́n máa ń ríru solution bẹ́ẹ̀ yẹn ní majority òkè ọya tó ti ń ṣẹlẹ̀ ṣé solution yára wá bẹ́ẹ̀ yẹn ni kódà eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn eléyìí tó ṣẹlẹ̀ ní Oǹdó ní Oníyọ̀ mọ iye ọjọ́ tán ló ń bẹ̀ nìkan tó dé kódà àwọn tó jáde ń bẹ̀ ó ní tí wọ́n sọ jáde nípa ìjọba wọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kudos to you bàbá wa President Bola Ahmed Tinubu kudos to you akínyìn ẹ kú iṣẹ́ Ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ yín méjì lẹ̀dá gbàrin láyé Al-Qur'ani yakhluqullahu a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim yakhluqullahu ma yasha ma kana lahumul khiyara subhanahu wa ta'ala amma yusriku Al-Qur'ani yakhluqullahu ma yasha wa yakhtar bó bá wù Ọlọ́run ní ṣe dá ẹ̀dá ẹ̀ àwọn kan bí a dá wọn lóríire látayé àwọn kan dáyé wọ́n sọra wọn do lórí ibú yakhluqullahu ma yasha wa yakhtar ma kana lahumul khiyara ẹ̀dá ò lè dá rẹ̀ bá mi àfi bàbá ṣe dá àmọ́ tó bá jẹ́ tíṣẹ́ ẹbú ni ẹ̀dá lè sọ̀rọ̀ ẹ̀ di Sátánì Ọlọ́run ṣe dá gbogbo ẹ̀ nínú àkọsílẹ̀ Ọlọ́run ọba ló wà ma kana lahumul khiyara subhanahu wa ta'ala amma yushriku mímọ́ ni fọ́lọ́run náà ọba alágbára ọba tó tóbi kọjá ń tẹ́ǹpé lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run ọmọ ìyá mi bá a bá ń bẹ nínú ẹbí tá a bá ń bẹ nínú ìlú tá a bá ń bẹ lórílẹ̀-èdè ká máa bẹ lọ́hùn àwọn tí wọ́n jẹ́ black sheep àwọn àgùntàn dúdú àwọn tí wọ́n stay níran ọlọ́mọdé ká bẹ nínú ara wa mo sọ níbi wáàsí tó kọjá lọ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mo ní whenever tọ́rọ̀ yóò bá parí ẹ padà rí ọwọ́ àwọn ará ilé kan
lára àwọn tí wọ́n dá kidnapping yìí lẹ̀, lára àwọn tí wọ́n dá bandit yìí sílẹ̀. Ìjọba ò tí ì dárúkọ àwọn tí wọ́n rí kó nínú àwọn bandit. But wọ́n ti dárúkọ àwọn tó ń aid and abetting, àwọn tó connive, bí àwọn ọlọ́kadà, bí àwọn tí ń bá wọn gbóúnjẹ lọ, bí àwọn tí ń bá wọn lọ jí owó gbà tí wọ́n rí mú. Gbogbo ẹ̀yin uniform men tẹ́ ṣe iṣẹ́ pàtàkì yìí, tẹ́ ṣe iṣẹ́ débi pé ẹ ti sáré mú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn nígboro, true wọn lẹ fi wá lò tọ́nà fi ní kíṣẹ́ yóò rọrùn. Gbogbo yín ọba mi ó san yín lẹ́san dáadáa. Àwọn tó kú nínú yín wọn kú gbé pẹ́ẹ̀pẹ́. Oríire ayérayé ọmọ ẹ̀bẹ̀ fáwọn ọmọ àtàwọn ìrandíran wọn. Iṣẹ́ lẹ ṣe. Ẹni tó bá lẹ̀ ṣiṣẹ́ ó ń tàn ó dàbí ẹni pé nǹkan mú lọ́pọlọ ni. Ẹ wò ó lápèjúwe, wọ́n dárúkọ ẹnìkan, wọ́n ní Babangida kinní kan, ó ṣùọ́ pé yóò kí ń ṣe Yorùbá. Nínú àwọn tí wọ́n ti kọ́kọ́ dárúkọ wọn, nínú àwọn tí wọ́n dárúkọ, àwọn mẹ́ta ń bẹ nínú wọn tó clear pé Yorùbá ni wọ́n. Nínú àwọn mẹ́ta yẹn, Mùsùlùmí kan bẹ ńbẹ̀, ẹlẹ́sìn Christianity méjì, ẹnìkan láti Kwara, èèyàn méjì láti Ọ̀yọ́ state, làwọn tí wọ́n jọ aid and abetting àwọn èèyàn yìí. Kí ni tí mo wá sọ débẹ̀? Ẹ lọ wo orúkọ wọn. Lára àwọn tí wọ́n rí mú tí wọ́n jẹ́ agbódegbà, ọ̀kan nínú wọn jẹ́ kí ẹlẹ́sìn Christianity kan bẹ láàrin wọn. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday. Ẹ lọ wò lórí Google. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday. Ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida. Mi rò wípé Yorùbá nìyẹn. Yorùbá kì í jẹ́ Babangida. Àmọ́ Adéwuyì Sunday, ó hàn pé ẹlẹ́sìn Christianity ni. Ọ̀kan jẹ́ Àyànwọlé Gbénga. Ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid. Ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. Ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí, àbáwọn mélòó ni wọ́n rí mú. Nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn, Yorùbá ló pọ̀ jù ńbẹ̀. Ẹlẹ́sìn Mùsùlùmí ńbẹ̀, ẹlẹ́sìn Christianity ńbẹ̀, oní traditionalist ńbẹ̀. Nínú orúkọ tá a kà sílẹ̀ tó bá jẹ́ pé orúkọ la fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀, ìyẹn ń túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá ń tì bọ̀ ọ̀rọ̀ tí wàhálà bá dé, tá ń tírèdì, tá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀, kò ní máa jẹ́ ká tètè rí solution, tàbí tá ń fọ̀rọ̀ tribe bọ̀. Let's call a spade a spade. Ẹ jẹ́ àpò lórí ibú tààrà. Ká má máa gọ sábẹ́ ẹ̀sìn, ká má máa gọ sí ẹni ó bá ṣe tí ò dá, ó ṣe tí ò dá ni. Ẹni ó bá jẹ́ agbódegbà, ká gbà pa agbódegbà lélẹ̀. Ó lè jẹ́ Mùsùlùmí, ó lè jẹ́ ẹ̀yà míì, agbódegbà kò fẹ́ yà ṣe. Àwọn kidnapper yìí náà ò fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Ńlá fi gbọ́dọ̀ cooperate lórí bó láṣẹ bá Sàtánì jà. Níjọ́ wọn bá dé, wọn ìwò pé nìkan jẹ́ Mùsùlùmí, kò sí tọ́kàn pọ̀ jẹ́ Christian, kò sí kọ́kàn pọ̀ jẹ́ traditionalist. Kódà wọn ìwò pé nìkan jẹ́ Hausa, ẹnìkan jẹ́ Yorùbá. Gbogbo ẹni ọwọ́ wọn bá bà nínú àlìkíyàmọ̀ sòsè ni. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ cooperate. Ní fi ń já sí pé lìkúlì family náà kọ̀ tún wá kò dàrú wàtẹ́lì lílànà kò dárọ̀ fi kúlì làádọ́tì wàtẹ́lì lílànà kò dárọ̀ fi kúlì làádọ́tì. Lìkúlì family, gbogbo fámìlì láyé, lìkúlì nàbí yìí, gbogbo ànábì láyé, gbogbo òjíṣẹ́ Ọlọ́run láyé, náà kọ̀ tún wá kò dàrú wá. A fún ní ràkúnmí tí ó fi jíṣẹ́ tí ó mọ jẹ́ àmì, a wà fún ní kùndàrú, a fún ní kùndàrú tí ó tẹ̀lé. Kùndàrú yẹn ní ọmọ jẹ́ bá ṣe jẹ́. Gbogbo iṣẹ́ tó bá ṣe láyé, kò sí ẹni ọ̀gá láyé tí ò ní bá ṣe jẹ́ lẹ́gbẹ̀ẹ́ o. Kùndàrú kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọmọ fẹ́ bá sẹ́rẹ̀ tó jẹ tó ṣe, tí ọmọ fẹ́ bà á jẹ́. Nínú wọn làwọn tá a dárúkọ náà, àwọn tí wọ́n jẹ́ Yorùbá, tí wọ́n jẹ́ aid and abetting yìí. Àwọn tí wọ́n jẹ́ real bandit gangan, àwọn tí wọ́n kú àtàwọn tí wọ́n rí mú láàyè, ìjọba ò tí dárúkọ àwọn yẹn o. Àti ìmọ̀ àwọn táwọn yẹn ṣe, bẹ́ẹ̀ ó hàn wípé wọn lè rí sẹ́yìn ṣe láì jẹ́ pé aráalé bá bá wọn lọ́wọ́ sí. Àwọn tí wọ́n bá wọn lọ́wọ́ sí, tí wọ́n dárúkọ wọn, òun la kà yẹn. Ẹ wá dákun n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, n tó lọ ti lọ, ẹ̀yin tẹ́ jàjàbọ̀, a kí yín kú oríire. Àwọn akọni méje níbẹ̀ látara ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn tó jẹ́ pé wọ́n fojú winá, àwọn tó jẹ́ pé àwọn lọ́lọ́run ṣe ní hero látara àdánwò tó ṣẹlẹ̀ kọjá. Lára rú àwọn akọni bẹ́ẹ̀, òun làwọn mẹ́ta nínú àwọn tíṣà tí wọ́n pa. Wọ́n fìbọn pa ẹlòmíì. Mo wo interview arábìnrin Rachel Alamu tí mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn. Mo wo interview ẹ̀, ọkàn mi gbọ̀n rìrìrì. Wọ́n pa ẹnìkan nínú àwọn tíṣà nílé ìwé.
nígbà tó dijọ́ kejì ìjọ tí wọ́n kó wọn gangan wọ́n pa ẹnìkan mo rò pé jọ́ kejì ní dúnbú eléyìí tariwo gbàlú yẹn wọ́n ní gbò tó yá wọ́n tó pa ẹnìkan sí ó jẹ́ èèyàn 3 tí wọ́n pa ẹ wo Ọlọ́run ẹ wo àwọn ìka èèyàn ẹ wo àwọn sẹ̀tánì ẹ wo àwọn olórí burúkú ẹ̀dá wọ́n pààyàn nítorí owó wọ́n pààyàn nítorí ọlá gbogbo tí wọ́n wá torí ẹ̀dá gbogbo ẹ̀ náà kí wá ní kéènì wọn báyìí kí ni kéènì wọn báyìí èyí owó wọn rí wọn á kúkú ẹ̀sìn fámìlì wọn ò tún gborúkọ burúkú láyé èló níye tí wọ́n rí tí ó ra àdánwò tí wọ́n bá ń pé dínkà inú ran Yorùbá àwọn tá a kálẹ̀ yìí ni o àwọn tí wọ́n jẹ́ ran Yorùbá náà àwọn tí wọ́n jẹ́ aidan and abetting àti ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ real criminal gangan tí wọ́n jẹ́ bandit gangan àmọ́ àwọn agbódegbà yìí tí wọ́n bá ń pé dínkà àwọn wọ̀nyí ni àwọn ni Júdásì àwọn ni Júdásì nínú ìran Yorùbá gbọ́dọ̀ fi èpè tẹ̀lé gbogbo wọn kí ìran Yorùbá kan tó máa ronú ẹ̀ mọ́ láyé kí ló dé tẹ́ ń pè ìran Yorùbá lọ́mọlúwàbí nígbà ẹ̀ bá ja olóòbù sán tó bá tẹ̀dẹ́mí èèyàn légbodò nítorí owó nítorí ọlá ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ ẹ sọ wọ́n dọmọ òrukàn ẹ sọ ọmọ ìyàwó kan ẹ sọ wọ́n dopò ọ̀sán gan ẹ bayé àwọn èèyàn jẹ́ ẹ lu àwọn ọmọ nílùkulù wọ́n ní wọ́n lu àwọn ọmọ yìí débi pé wọ́n ní nítorí pé wọn kì í fẹ́ gbọ́ kán pariwo tí wọ́n bá ń pariwo wọ́n máa rò pé yóò attract attention wọ́n ní lílù yìí pọ̀ tí wọ́n lu àwọn ọmọ yìí wọ́n ní gbòòyà wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu wọ́n fún wọn ní bisikí jẹ fọ́sẹ̀ kan péré láàrin ọ̀sẹ̀ 8 bisikí ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yẹn wọn kò bisikí fáwọn ọmọ ọlọ́mọ mọ́ wọ́n nínú òjò nínú ẹ̀rùn ńlá wọn ti ń rìn báwọn bá rìn díẹ̀ tí wọ́n bá ti fura pé tó mọ bí àwọn wà wọ́n tó gbéra nìyẹn wọ́n láwọn tí wọ́n jẹ ìyà tí wọ́n jẹ sánábà bí ìsì ìyà jù àwọn ọkùnrin inú àwọn ni wọ́n ní wọ́n lu mọ̀sẹ̀ gbàgbé láéláé Ọlọ́run ló ní wọ́n padà tán wá aráyé wọ́n lù wọ́n débi pé wọ́n fi aṣọ dì wọ́n lójú níjọ́ wọ́n ti mú wọn kéèyàn ó fi aṣọ dìyàn lójú fún odidi oṣù 2 wọ́n fi aṣọ dì wọ́n lójú wọ́n tẹ̀ chain wọn lẹ́sẹ̀ tí wọ́n bá rìn tí chain lẹ́sẹ̀ ni torí ẹ̀ gbà pọ́kùnrin sì tó dangerous wọ́n láwọn táwọn jóbìnrin gbogbo ara àwọn tó ní àpalára àwọn nǹkan tí ń yà wọ́n lára nínú igbó tí ń kó àwọn move wọ́n ní ló fà gbogbo eléyìí ẹ dákun ẹ jẹ́ á ronú ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. níjọ́ kú erin wàláhì ìmọ̀fọ́lọ́mbúra oríṣiríṣi ọbẹ̀ làárí a lè ṣe àmọ́rí àwọn olórí ibú a lè ṣe àmọ́rí àwọn kùndàrú nínú ìran èèyàn ara wọn ọmọ Nàìjíríà kan tó jẹ́ pé kùndàrú ni wọ́n tí ń dá òtí ìjọba ohun tí ìgbà tíjọba tó gbé òkú sójà ọmọ 28 àbí 26 years tí wọ́n fìbọn pa ọ̀kan nínú àwọn tó kú níbi tí wọ́n ti lọ rẹ́sìkì wọn àfìgbà ìjọba tó kó wọn jáde ẹlòmíín ní ṣé kìí ṣe péjọba ló káwọn eléyìí pamọ́ ẹ wo lókọ̀tì lórí ọmọ eléyìí ẹ wo aṣọ ẹbí lára àwọn méjì nínú wọn wọ́n kó wọn bọ̀ láti inú igbó ìkan tí ń sáré lò jáàbù ẹ ti rí fóònù lọ́wọ́ kan ẹ sì bẹ̀rù ẹ ṣe ya ilé ìbú ẹ̀ dára yìí ẹ ṣe ya ilé ìbú sàn ẹ ṣe ya sìtáàní báyìí ṣé ká bẹ lọ́n kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ̀kọ̀ kọ̀kọ̀ yẹn ní tí òye yín ni pé àwọn ológun àwọn ọlọ́pàá àwọn DSS gbogbo àwọn paramilitary tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Àmọ̀tẹ́kùn kódà tó fi dórí àwọn private ẹ̀ṣọ́ aláàbò wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe kan tó rí wọn mú bẹ́ẹ̀ yẹn kò rọrùn láti rí èèyàn 43 kò rọrùn gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè tí wọ́n fi lọ strike wọn gbogbo wọn ní rí kó kúrò àwọn tó ti kú kó tó di pé strike wọn ni ikú tí ò bá pa wọn lọmọkùnrin tí wọ́n pè Felix yẹn ló máa fàyà gbé lọ ikú tí ò bá pa wọn ní làwọn tí wọ́n ti dúnbú síwájú yẹn ní àmọ́ gbé lọ ẹ sì bẹ̀rù Ọlọ́run one thing is certain tó bá ti dọ̀rọ̀ àwọn bandit tó bá ti dọ̀rọ̀ àwọn ajínigbé ẹ mọ̀ kíní kan dájú majority àwọn níjọ́ tí wọ́n bá lọ gbà wọ́n aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn wọn gangan kọ́ láṣọ tí wọ́n fi kó wọn jáde àwọn akọ́ṣẹ́mọṣẹ́ làwọn tí wọ́n kó wọn ó possible kó jẹ́ pé lẹ́yìn 12 hours lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn jáde ní wọ́n tó post picture wọn lẹ́yìn ìgbà wọ́n kó wọn
wọ́n fún àwọn ọ̀gá wọn lórí fídíò. Ó ṣeéṣe kí president náà ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò. Ó ṣeéṣe kí governor ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn kó tó di para ìlú mọ̀. Torí àwọn tó ní ìlú nìyẹn, wọ́n gbọ́dọ̀ sọ fún wọn pé sẹ́tẹ̀ ẹran wa ibi tá a bá dé nì. Lẹ́yìn yẹn wọ́n láti ṣe surveillance gbogbo àdúgbò Odòyọ̀ yẹn pé ọ̀nà bí àwọn fẹ́ gbé wọn gbà ìjà safe wọ́n á ti rán àwọn kan pé ìyẹn kọ́kọ́ lọ níwájú kó tó di pé a máa bọ̀. Ìbẹ́nu àwọn ọmọ yẹn tó possible kó jẹ́ pé ìhòòhò ni wọ́n gbé jáde, aṣọ ẹyọ kan ni wọ́n wọ̀ fódìdí oṣù kan. Ó dẹ̀ possible kó jẹ́ pé wọ́n sáré wá aṣọ míì tí wọ́n kàn rò pé yóò ṣe sáìsì wọn. Láàrin ìgbà wọn kó wọn jáde, ó possible kan ti contact àwọn ẹbí wọn pé ẹ ká sọ díẹ̀ wá. Ó dẹ̀ possible kó jẹ́ pé àwọn ọ̀gá sójà yẹn ní ìrasọ̀ bọ̀ wọ́n lọ́rùn. Eléyìí tó ṣẹlẹ̀ sẹ́bí mi kọjá, mo rántí pé aṣọ tá a padà rí lọ́rùn wọn níjọ́ tá a lọ gbé wọn, àmọ́ ni ó kaṣọ sí wọn lọ́rùn, àmọ́ bí wọ́n ti ráṣọ bù, akànsáre pásọ yẹn rùn bí ìtọ̀ àgbò láṣọ tá a bá lára wọn. Ó ṣeéṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọkùnrin bẹ̀ bóyá ń gbà torí yún wọn, àwọn bandit yẹn ò wá razor blade tí wọ́n fi fárun wọn ni, tàbí kíkan ọmọ complain pórí ń fọ́n jù torí wọn ní fẹ́ kí gbogbo wọn kú, wọn máa salivate pa wọn rówó gbà ni ló fà tí wọ́n fi ṣe gbogbo yẹn. Ó possible kó jẹ́ pé ńgbà wọn kó wọn jáde èyí tó lo hijab ó ti ní àǹfààní àti rí aṣọ gbà kó fi change aṣọ òun ti gbé bọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n dè mọ́lẹ̀. Ẹ wo ń tẹ́ fi ń ṣàwàdà, ẹ wo ń tẹ́ fi ń ṣàwàdà. Ire lẹ́san ìkà náà lẹ́san, ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì, ẹ̀san àké àdá lórí ọmọ. Àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ hero, òun làwọn tí wọ́n pa lákọ̀ọ́kọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Àbí Ọlọ́run kò sì kú nísìmí fún wọn. Ọlọ́run kò rọ ẹbí wọn lójú, kò easy. Àwọn hero ẹlẹ́ẹ̀kejì, ó làwọn ọmọ ogun àtàwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n pa níbi tí wọ́n ti lọ kó wọn. Láwọn tí gómìnà mention orúkọ àwọn kan pé àwọn tí wọ́n pa ni. Gómìnà Ṣèyí Mákindé ní ṣubú dànù, wọ́n ka speech yẹn orí èèyàn dẹ̀ ń wú pé a ní èèyàn torí ẹ̀ pé láàyè ìjọba. Bàbá President Tinubu ẹ kú iṣẹ́ ọpọlọ, ẹ sì fi ọpọlọ ṣètà sì fi rí gbogbo àwọn ọmọ yìí láì jẹ́ wípé ọ̀kankan kúnnú wọn. Iṣẹ́ lẹ́sẹ̀ bàbá kùndùsì fún yín, ẹ̀mí yín ó gùn lórí ọlá. Ẹ wá wò àwọn owó tó wà ní hero ẹlẹ́ẹ̀kejì, àwọn tíṣà tí wọ́n pa yẹn hero ni wọ́n o. Ta ni hero ẹlẹ́ẹ̀kẹta? Tá a bá ní tanra wa jẹ gbogbo àwọn obìnrin àtàwọn tíṣà yẹn hero ní gbogbo wọn. Àmọ́ Mrs. Rachel Alamu, la ilaha illallah, tí wọ́n bá ń pè ìròyìn, ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn. Orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè unpick ẹnìkan pé ìwọ ni kò máa address. Wọ́n rí maturity lára ẹ̀, wọ́n rí wisdom lára ẹ̀, wọ́n rí calmness lára ẹ̀, wọ́n rí pé ẹnìkan torí ẹ̀ pé ni woman yóò láti jẹ. Òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe. Níjọ́ tó yẹ kó sunkún, ó sunkún tó ká gbogbo èèyàn lára. Nígbà ó rí pé kóhun tó mára àlú wálẹ̀ làwọn ò fi báyìí tán tọ́nà wọn fi pé kí wọ́n rí àwọn gbà sílẹ̀. Ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì, ó sọ̀rọ̀ yẹn with calm, tí ń bẹ̀jọba pé kán jọ̀ọ́ àti president àti gómìnà ẹ sábà wọn gbà wọ́n lẹ̀ ní ẹ má àtáàkì wọn. Ní tí wọ́n fẹ́ kó sọ ní moment yẹn, mo sọ níjọ́ náà lọ́hùn pé ní tí wọ́n fẹ́ kó sọ ní sọ. Ànábì ní láìsà sẹ́dí ìdóbe sára, kì í ṣe pé ká lùjàkadì wrestling ká gbàyàn lẹ́sẹ̀ náà fi ń pèyàn lálágbára o. Ẹni tó jẹ́ alágbára lẹni tó lè control emotion rẹ̀, ẹni tó lè control ara rẹ̀ lásìkò tí pressure wà. Mrs. Salamu, kudos to you. Ẹ kú ọmọ ṣe. When we are talking of motherhood, this woman is an epitome of motherhood. Ó ṣeéṣe, ó sì dáyàn lójú pé gbígbẹ láyé àwọn ọmọ yẹn, ìfọwọ́sowọ́ àtàwọn obìnrin yòókù tí wọ́n jọ jẹ́ tíṣà lọ́jọ́ àwọn ọmọ yẹn wà láyé. Wọ́n fara jìyà nítorí àwọn ọmọ yẹn, wọ́n febi panú nítorí àwọn ọmọ yẹn. Nígbà tí ò sóbi wọn tí ó rẹ̀ wọ́n lẹ́kún, àwọn ni wọ́n rẹ̀ wọ́n lẹ́kún, àwọn ni wọ́n nu omijé ojú wọn nù, àwọn ni wọ́n ń daṣọ bò wọ́n, àwọn ni wọ́n ń wẹ̀ wọ́n nígbà míì tí wọ́n bá rí pọ́ necessary táyé lú ẹ̀ bá yọ. Àwọn fóúnjẹ wọn sílẹ̀ nítorí káwọn ọmọ yìí ó lè jẹun, àwọn fi aṣọ wọn sílẹ̀ nítorí káwọn ọmọ yìí ó lè ráṣọ wọ̀, àwọn ò sùn mọ́jú nítorí káwọn ọmọ yìí ó lè sùn díẹ̀. Ìyẹn láfùmọ̀ yìí pé àwọn èèyàn yìí tíṣà original ni wọ́n. Àwọn tíṣà tí wọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́
àwọn tíjà tí wọ́n gbẹ̀kọ́ torí wọn pé ni tí wọ́n mọ̀ béèyàn ṣe manage èèyàn. Ẹ wo woman tawi in chains spoke láàrin dídè mọ́lẹ̀ wàláhì ó sì ń sọ̀rọ̀. She calmed even devil shaitan itself. Màmá yìí káàmù Sètánì fúnra ẹ̀. In fear she calmed the children. Nígbà tí bẹ̀rù ń bẹ lọ́kàn gbogbo àwọn èèyàn ó sì káàmù wọn. And in darkness we saw light, we saw rays of light through her. Láàrin òkùnkùn òun náà ní jẹ́ kára ayé ọmọ wípé ìrètí wà níwọ̀n ìgbà tí ń sọ̀rọ̀ jáde. Òun náà ní jẹ́ káwọn báńdíìtì gangan ọmọ nírètí pé wọ́n ò fún yín lówó, wọ́n ò fún yín lówó, ẹ mọ́ pẹ́ nìkankan. Òun àtàwọn yòókù ẹ̀ ẹ wò ṣe ńlá tí wọ́n ṣe. Gbogbo ẹni tó jẹ́ kà láyé ire lẹ́san ìkà náà lẹ́san, ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n kú àbọ̀. Àwọn tẹ́mi wọ́n sọnù a kí wọn, Ọlọ́run ó ṣe ikú nísinmi fún wọn. Lára àwọn hero tá a gbọ́dọ̀ gbàgbé oníjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lára hero àgbà àkọ́kọ́ hero òní President Bola Ahmed Tinubu. Ọlọ́run san yín lẹ́san dáadáa. Àwọn hero òun làwọn sójà tí wọ́n wọnú igbó lọ láti lọ kó àwọn ọmọ yìí àtẹnitẹ́mi ẹ̀ sọnù àtàwọn tí wọ́n sì wà láyé láti sọ ìtàn tójú wọn rí. Wallahi akọni ní yín wájú Ọlọ́run. Ọlọ́run ó bá wa bless yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Our Lord, our Creator will bless you beyond the expectation of any mortal. You will be blessed, all of you, all the uniform men that has gone to rescue all the children. May God continue to bless all of you. Ó bẹ̀rẹ̀ látòrí ọ̀gá àgbà lójú Ògbó cantonment. Kárí gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́, Ọlọ́run ó máa bá a bless yín. Ẹ wá dákun tá a bá lọ tá a bá bọ̀ látẹ̀dílì mọ̀nà ìdámà kọ́ńtàmù kò tẹ́tìrà fàdúlímù yẹrìjùn kúbáwò ìlànà dání tànámù àìnáka wàlùmọ̀dìlúmù mọ̀tàbíhùn yẹ̀dìhùn àlàyékáwáé nùlá ìlàmùtànàmí yẹ̀dìhùn àlàyékáwáé nùlá ìlàmùtànàmí. Afánilà tẹ́bílì mọ̀nà ẹ má ṣe ṣàbòsí o, àbòsí ò lérè, ẹ má ṣe ṣàbòsí. Kò sí tí ó gbẹ̀yìn injustice wàláhì tó ju àbámọ̀ lọ. Ẹ̀yin ọmọ sùn nínú ilé ẹni ẹ ṣàbòsí fún ọmọ yóò mọ̀ wá omi ẹ̀kún. Orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ àfúrá. Ṣé kìí ṣe pé apá kan àbòsí tí wọ́n ti ṣe fáwọn ọmọ ogun tí wọ́n kọjá lọ, àwọn ọlọ́pàá tí wọ́n ti kú, sójà tó ti kú, àwọn tẹ́mi wọ́n bọ́ nítorí pé wọ́n ń protect orílẹ̀-èdè tí wọn ò rí ẹ̀tọ́ wọn gbà. Ṣé kìí ṣe pé ègún wọn ní ṣẹlẹ̀ torílẹ̀-èdè yóò fi rọwọ́ mú? Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ correction látòrí àwọn eléyìí. Bá a bá lè correct tàtẹ̀yìnwá, bá a bá sì lè correct tàtẹ̀yìnwá, àwọn tí bá ń bẹ láyé nù wọn ẹ̀dùn wọn nú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Àwọn kan lọ gbá bọ́ọ̀lù nítorí pé lọ gbá bọ́ọ̀lù wọn gba trophy wá, wọ́n gba World Cup ń jọ sí máa dúró bílíọ̀nsì dọ́là, máa dúró ilé, máa dúró property tíjọba fún wọn, ìjọba tó wà fún wọn ní national award gbogbo wọn. Àwọn kan gba African Cup of Nations, máa dúró tíjọba ṣe fún wọn ni nítorí trophy ẹyọ kan. Ẹ wá dúró àpọ́nlé tíjọba ṣe fún wọn. Kí ni ìjọba ṣe fún sójà tó lùsì ẹsẹ̀ kan lójú ogun? Trophy ẹyọ kan ni gbogbo àwọn yẹn gbà. Ẹsẹ̀ tí ẹ sọnù kò lè rí mọ́, apá ẹlòmíín sọnù kò lè rí mọ́, ojú sójà míín fọ́ lójú ogun, etí sójà míín di lójú ogun, òmíì rán ní spinal cord, òmíì gé lẹ́sẹ̀. Kí la ṣe láti fi compensate wọn tí wọ́n fi ní máa fèpè sí orílẹ̀-èdè yìí pé wọ́n ní rójú wọn ní ráyè nítorí pé wọ́n ju àwọn sínú ìbànújẹ́ ayérayé? Bẹ́ẹ̀ wá làwọn eléyìí náà, àwọn tí wọ́n kú níbi wọ́n ti lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá out, wọ́n gbọ́dọ̀ kú dànù, wọ́n gbọ́dọ̀ kú dànù. Tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ́wọ́ bí gbogbo ìjọba léèrè látòkè délẹ̀, wọ́n gbọ́dọ̀ kú kú asán. Tíjà tó kú ọ̀ gbọ́dọ̀ kú dànù. Kí lẹ́sẹ̀ àwọn tíjà? The only crime tán commit ni pé they are Nigerian. If that should be the case, ìjọba kí n la fẹ́ ṣe láti redress àwọn nǹkan burúkú tó ti ń kọjá yìí? A máa ṣàpọ́nlé celebrity nítorí ipò kọrin, a máa fún wọn national award. Àwọn tí wọ́n fẹ̀mí wọn lọ bá àwọn amrọ̀bà nínú ọlọ́pàá tẹ̀mí wọn bọ́, àwọn ni wọ́n mọ̀ receive ọ̀nà tó nǹkan yìí. Mo mọ̀ pé ìjọba ti ń ṣe bẹ́ẹ̀, ẹ gbìyànjú ẹ ṣe kó tó dáa. Pàápàá jùlọ pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n wà abducted tá a gbà padà yìí. Ẹ ṣe tó dáa lórí wọn kẹ́ ẹ má bá àròjọ níwájú Ọlọ́run. Àgbà
nígbà táwa stand celebrate à ń dunnú pé ara àwọn teacher a rí Mrs. Alamu ara àwọn ọkùnrin méjì tó kù ara àwọn obìnrin náà tí wọ́n tún jẹ́ teacher ara àwọn ọmọ wẹrẹ gbogbo wọn wá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ inú everybody ń dùn. ǹjẹ́ ẹ rántí pé báwa ṣe ń dunnú yìí àwọn kan bẹ lórí ẹkún. arákùnrin sójà tí wọ́n ló ṣẹ̀ṣẹ̀ pé 28 years tó ṣe gbàṣẹ sójà tí wọ́n pa orí ìbànújẹ́ làwọn ẹbí rẹ̀ wà. kí lẹ ṣe tínú àwọn ẹbí ẹ̀ ó fi dùn? kí lẹ ṣe fáwọn tí wọ́n dúnbú ọkọ wọn, àwọn tí wọ́n dúnbú bàbá wọn, àwọn tí wọ́n dúnbú ẹ̀gbọ́n wọn? kí lẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́? kí lẹ ṣe fún àwọn tó jẹ́ pé ìbọn ni wọ́n fi pa wọ́n níjọ́ àkọ́kọ́? kí lẹ ṣe fẹ́ni tí wọ́n pa níjọ́ tó kàn yìí? kí lẹ wá kí níjọba fẹ́ ṣe fáwọn ọmọ wẹrẹ yìí? scholarship scholarship pọ̀ jù fún wọn. gbogbo bí wọ́n bá fẹ́ kàwé dé láyé ẹ sọ àwọn òbí wọn náà di pàtàkì. ìnira máa sọ ẹlòmíì tó lóríire láyé. ẹ fún wọn lówó, ẹ fún wọn lọ́lá, ẹ jẹ́ wọn gbègbè sí ayé ìgbádùn, ẹ jẹ́ wọn gbàgbé àdánwò tó ti kọjá lọ yìí. nítorí kọ́lọ́ wọn má bàa bí wá léèrè tanamu hainaka walimadhilumu mutabi'un yad'u alayka wa'in nulayi lamutana. ó ń kálukú ń sùn lábẹ́ ilé pẹ̀lú ìyàwó rẹ̀. ẹ ti gbàgbé pa àwọn obìnrin kan bẹ ọkọ wọn ti kú síbi wọn ti lọ gbà yàn sílẹ̀. àwọn ọmọ kan bẹ bàbá wọn ti kú lóru tẹ̀yìn sùn tẹ̀ ń fàfàntọ́. àwọn bẹ́ẹ̀ bí tẹ̀ ti ń ṣe ń bẹ́ẹ̀ lọ ẹni tí wọ́n pa nípa àbòsí tó ti ṣépè lórílẹ̀‐èdè. àfi ká ṣàtúnṣe dáadáa. ire lẹ́san ìkà náà lẹ́san, ìkà lẹ́san rere náà lẹ́san. èyí ó bá lè ṣe nínú méjèèjì. ẹ̀san àké àdá lórí ọmọ, ẹ̀san àké àdá lórí ọmọ, ẹ̀san àké àdá lórí ọmọ. èyí tó bá lè ṣe nínú méjèèjì. ẹ̀san àké àdá lórí ọmọ. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìpínlẹ̀ tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ kọjá, ọgbọ́n wo lẹ fẹ́ dá o tẹ́ fi ṣe we are sorry fáwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí? we are sorry máa ń go a long way láti ṣàtúnṣe ọ̀pọ̀ nǹkan. we are sorry bówó ṣe pàtàkì lónà pàtàkì o. ẹ wo Joe Biden, the former president of America, ní 2021 tí wọ́n pa arákùnrin black yẹn George Floyd, tí n bá porúkọ ẹ̀ dáadáa George Floyd náà ni. nígbà tí àwọn ọlọ́pàá Amẹ́ríkà pa nípa tàbùsí, ẹ lọ wo ní tíjọba Amẹ́ríkà dánwò. bàbá Joe Biden ó mọ̀ọ́mọ̀ wá ẹbí yẹn rí tó pè wọ́n, ó bẹ̀ wọ́n, ó tọrọ àforíjì. kódà ó bọ́ sórí tẹlifíṣàn ó sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Joe Biden ní on behalf of all Americans, I can't tell you how sorry I am today. We are very, very, very sorry. nígbà lẹ́yìn yẹn ó tún wá ṣe meeting pẹ̀lú ọmọbìnrin ẹyọ kan kékeré, ọmọ tí ò tí tọmọ ọdún mẹ́wàá tarákùnrin tí wọ́n pa yẹn tó fi sáyé. Joe Biden wá gbé ọmọ yẹn mọ́ra, ó wá sọ fún ọmọ yẹn pé don't worry my daughter, your daddy has changed the world, your daddy has changed the world, your daddy has changed the world. ẹ wo ọ̀rọ̀ tí ó múnú ọmọ yẹn dùn. irú nǹkan bẹ́ẹ̀ yẹn là ń retí lọ́dọ̀ ààrẹ àti lọ́dọ̀ gómìnà àti gbogbo ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. lẹ́yìn yẹn ni ẹ wá san compensation owó ńlá fáwọn ẹbí ẹni tí wọ́n pa. wọ́n dẹ̀ make sure pé àwọn ọlọ́pàá yẹn ò lọ láì jìyà. ní 1970 German Chancellor Willy Brandt, nígbà tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, àwọn Nazis tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, kí ló ṣe? wọ́n kọ́ ọ̀wọ̀n kan fún wọn. wọ́n pe ọ̀wọ̀n yẹn ní Ghetto Memorial. ó wá lọ síbi ọ̀wọ̀n yẹn lójú gbogbo ayé, lójú gbogbo kámẹ́rà. Chancellor Germany ó kúnlẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ṣe omijé lójú tó dẹ̀ sọ pé we are sorry, we are very, very, very sorry. níjọ́ náà lọ́hùn. bákan náà ní Rwanda, President Paul òun náà ṣerú ẹ̀ nígbà tí ń bẹ lórí ìjọba lẹ́yìn genocide tí wọ́n pa ìmọ̀ye thousands of ọmọ Rwanda. ìgbà tí wọ́n wá rí ọ̀rọ̀ yẹn yanjú, April yẹn ló wá jẹ́ pé wọ́n àdírẹ́sì gbogbo òní. tó bá ti wá débi tó fẹ́ àdírẹ́sì, yóò ní we know we failed to stop the genocide, but we are saying we are very, very sorry. ó tún ṣe sorry. Ọbásanjọ́ náà ṣe sorry rí lórí àwọn tí wọ́n pa ní Zaki Biam níjọ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá dákun ìjọba orílẹ̀-èdè Nàìjíríà,
ẹ ti ṣiṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ aráyé mọ̀ pé ìjọba tí kì í fi ọ̀rọ̀ security ṣeré ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ń pè bí kì í ṣe north. Yorùbá no be that place. Tẹ́ẹ̀tì máa tanra yín jà tẹ́ẹ̀ máa pẹ́ tú bandit sílẹ̀. Wọ́n ti repent, kò sí repentance. Kò sí repent nílẹ̀ Yorùbá. Ẹjọ́ kálukú fi mú dánrin. Ilẹ̀ Haúsá ni wọ́n ti máa ń tanra wọn jẹ tí wọ́n kó Kùránì jáde wọ́n ni wọ́n máa fi Kùránì búra. Èmi ò rí bí Kùránì, mi ò rí bí Islam ti sọ pé kéèyàn máa fi Kùránì búra kó ń túbá. Kò sínú ọ̀rọ̀ Islam. Ìwà àbòsí ni ìwà jàmbá ni. Kùránì ò wí, àdìsí ò wí, Ànábì ò fi Kùránì, kò gbé Kùránì fẹ́nìkan rí pé búra kó sọ pé ó túbá níbi iṣẹ́ ẹ̀kú tó ń ṣe. Níbo lẹ ti wá rí ká ẹ máa fi Kùránì búra jìbìtì? Níbo lẹ ti rí ká ẹ máa dá àwọn èèyàn padà? Àwọn tí wọ́n jẹ́ òṣèbí ayé ká ẹ máa dá wọn padà sáàrin ìlú jìbìtì. Gbogbo nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ẹ ṣàtúnṣe, ẹ má jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n gbé Kùránì fún wọn, wallahi jìbìtì ni. There's nowhere in the Holy Quran, there's nowhere in Hadith. The Holy Prophet has never done such a thing throughout his lifetime. Giving Quran to bandits that they are repenting. Repenting on what? Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Ire lẹ́san ìkà náà lẹ́san. Ìkà lẹ́san ire náà lẹ́san. Èyí ò bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké. Ẹlẹ́ẹ̀kejì, Old Ọ̀yọ́ National Park, kí ni ìjọba fẹ́ ṣe lórí ẹ̀? Báwo ni tó ṣẹlẹ̀ yóò ṣe tún ní repeat ara ẹ̀ mọ́? Ilẹ̀ Yorùbá náà ń pè bí. Àkọ́kọ́ orin iṣẹ́ tọ́nà fún Yorùbá láriwo. Á lo ariwo débi pé báwo ni bẹ̀yìn òsínú òsì tún ní ṣẹlẹ̀ mọ́? Àwọn wo ni wọ́n máa ní nǹkan ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, nǹkan ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí, nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n nílùú ládùúgbò yẹn? Nígbà wọ́n bá kó nǹkan ọrọ̀ ajé yẹn tán, wọ́n sọ ìlú yẹn dahoro. Ìlú yẹn ò ní padà ní nǹkan míì tí wọ́n fi sọ̀rọ̀ ajé mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ jẹ́ àwọn ọmọ ìlú yẹn, ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi ń sọ lóòtú ìjọba, ẹ̀yin ní kẹ́ kọ̀wé síjọba. Nítorí bá jẹ́ tọ́ ìlú yín kíjọba ó gbé iléeṣẹ́ tí a máa ṣàtúnṣe máìnì yẹn kán gbé kalẹ̀. Èwo níjọba ń yáwó kiri tẹ́ kúfẹ̀ kan pa àwọn orílẹ̀-èdè àgbáyé kán máa wá wáìnì ẹ̀ kán yá wa lówó tí ó tó tún Nàìjíríà ṣe kán máìnì ẹ̀ fọdún 5 kẹ́ẹ̀sì sọ ìlú yẹn dìlú tuntun, ìlú tí ó lépo, tí ó níná, tí ó lómi, tí ó ní street light, tí ó ní airport. Nítorí ọjọ́ tí nǹkan yẹn bá tán kán lè máa rántí páwọn tí ẹ̀ jàǹfààní. Ọlọ́run bless ilẹ̀ Yorùbá, irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ ń jí kó wọ́n lọ fi build àwọn country mi. Kí ló fẹ́ jẹ́ èrè ilẹ̀ Yorùbá? Kí ló fẹ́ jẹ́ èrè Nàìjíríà? Kí ló fẹ́ jẹ́ èrè àwọn ará àdúgbò yẹn? Ìjọba kí lẹ fẹ́ ṣe? Ẹ tọwọ́ bọ Old Ọ̀yọ́ National Park. Àwọn ẹranko lẹ sọ pé ẹ fi bẹ̀ sílẹ̀ fún. Àwọn kan ti gbàbẹ̀ tó jẹ́ pé àwọn òbí wọn ti débẹ̀ over 50 years ago. Wọ́n ṣẹ́tún gbà tẹ́nì kankan ò lé wọn tí ò lé wọn. Ní tá a fi sílẹ̀ tá a fi sílẹ̀ fúnlé àwọn ẹranko. Báwo ló ṣe wá di ilé àwọn ènìyàn? Ẹ dákun, ẹ bá wa lé kò ṣe ènìyàn kò ṣe ẹranko kúrò. Ẹranko gidi ni ẹ kó bẹ̀ tó bá jẹ́ pé dídáná kẹranko ọmọ ẹgbẹ́ bẹ̀. A fẹ́ ṣe ènìyàn ṣe ẹranko ń bẹ̀. Bó níbẹ̀ yẹn ò ṣe ní di ṣọ́ọ̀ṣì ìbànújẹ́ míì lọ́jọ́ iwájú látẹ́sílì mọ̀nà ìdámá kúńtà mùkú tẹ́jìrà. Nítorí náà, àyá Kùránì ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Àwa tá a jọ jẹ́ ọmọ ìlú, ẹ jẹ́ á bára wa sòdodo ọ̀rọ̀, ká máa bára wa jà nítorí ẹ̀sìn, wallahi kò mú kí ẹnìkan kan wá o. Bandit ò ní ya ẹnìkan sọ́tọ̀ o, pé Mùsùlùmí lélẹ̀, Christian lélẹ̀, ìtàjú wọn àfẹ́ mọ́ o. Gbogbo ẹ̀yin onírètíkà ideology ẹ dákun ẹ ṣe sùúrù. Èmi gan ti decide pé máa dákẹ́ lórí ọ̀rọ̀ yín, kálàáfíà ó lè jọba. Nítòkù ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọjá, ìyẹn tẹ́ ẹ bá tún dá mi ilẹ̀ o. Torí tẹ́ ẹ bá tún dá mi ilẹ̀, ẹgbẹ̀rún ariwo yín ò mú fún mi àdéhìí. Odidi ìlú kan àwọn kan kóra wọn jọ, wọ́n ń pariwo, wọ́n ń post kí ló kàn mí. Máa sọ òdodo nítorí ijọ́ tí máa pàdé ọlọ́. Ní tí mo bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ sọ pé ní tó sọ yìí irọ́ ni. Ẹ má máa lọ mọ́ nǹkan mi lọ́rùn, ó sì tẹ́ fẹ́ máa kí ó gbẹrú ṣe. Ǹjẹ́ tí ń bá mi fà ṣe rí mi kí n rọ̀ rí ni. Lórí òdodo tí mo wà yìí pé ọ̀kan ní ilẹ̀ Yorùbá, àwa kì í yà ń bí báyìí, àti Christian, àti Muslim, àti traditionalist, ọmọ ìyá ni wálẹ̀ Yorùbá. Ẹ má gbé ẹ̀sìn fìtínà wá sọ wá dọ̀tá ara wa. Nígbà àláfíà là ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó kó wàhálà yẹn dé, mo ti kó lórí chapter yẹn. Tẹ́ ẹ bá tún dá sílẹ̀ o. Àmọ́ in uditun udna wa in zidtun zidna. Tẹ́ ẹ bá tún gbé mí ìwọ̀lú tó tún di wàhálà àtò pariwo yín.
kódà bẹ́ẹ̀ bá tún ṣe tó burú jù yẹn là á náà tún pariwo tó burú ju eléyìí tẹ̀ ṣe lọ. ìran Yorùbá ẹja ronú ẹja ṣera wa lọ́kàn. ọmọ ìyá ni wá, bógun bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, mùsùlùmí ò lè kọrí Saudi Arabia wọn nígbà wa, ẹ̀yin Christian ò lè kọrí Jerusalem wọn nígbà yín, ẹ̀yin traditionalist ò lè kọrí sí Brazil wọn nígbà yín. This is the only land we've been given free of charge by Almighty Allah, is free of charge from our Creator. This is the only land we can live together in peace without a single visa. Why can't we live together in peace? Ní tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ wo tí wọ́n ti bàjẹ́, ẹ wo bí wọ́n bà ní jẹ́dé, ẹja bẹ̀rù Ọlọ́run, látẹ́sílì màná ìdámá, kúntàmù kùtẹ́dìrà, ẹ wá rí níparí. Kùránì ní ta'awanu 'alal birri wa taqwa. Ẹ fọwọ́sowọ́ lórí ìtọ́jà, ẹ cooperate lórí ìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin tẹ́ ń fẹ̀sìn jẹun fi tribal kìíní jẹun, ó tó gẹ́, ó ń kálukú wá ṣẹ̀ṣẹ̀, ẹ má fẹ̀sìn dá wàhálà sílẹ̀ láàrin wa mọ́. Mo kí bàbá wa President Tinubu, ẹ kú oríire. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, mo kí yín ẹ kú oríire. Mo kí gbogbo sàràkí ilẹ̀ Yorùbá, a kú oríire. Àwa tá a jẹ́ mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá, mo kíra wa náà pé a kí oríire. Bàbá wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo kí yín pé ẹ kú oríire. Kò bàjẹ́ gbà àwọn bàbá yín, kò ní bàjẹ́ gbà tiyín náà. Ọ̀gún òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́, Ọlọ́run tó jẹ́rìí bẹ́ẹ̀. Ó lo ìjọba láti gbè yín níjà, mo kí yín kú oríire. Nínú ọba téèyàn fi tọrọ ọba nílẹ̀ Yorùbá ni bàbá Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Zadahullahu fil ilmi wa jismi ma'a. Ọlọ́run fún yín ní bọ́dì tó wíìjì, ó wá fún yín ní wisdom tó tún wíìjì bákan náà, ó wá fún yín lójú tó rẹwà. Bàbá mi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ̀ ní máa padà sí ibú. Níparí, lórúkọ Yorùbá Land Council for Islamic Preacher Ittihad, àwa non-fanatical Islamic preacher in the Southwest, tá a kóra wa jọ, gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà la wà, gbogbo local government la wà, kódà a ti wà ní state bíi 8 nílẹ̀ Haúsá, gbogbo ibi tó jẹ́ pé Yorùbá náà fi ń ṣe wáàsí láti máa tanná pé ẹ má máa sọ nǹkan tí a dá wàhálà sílẹ̀. Gbogbo wa la wá lọ sínú Ìlọrin, àyànyàn márùn láti state kọ̀ọ̀kan, a jẹ́ 30. A lọ kí bàbá wa Hema, bàbá wa Memartaba Shirikin Ìlọrin, a lọ kí bàbá wa ṣàpọ́nlé wa. Bàbá wa Hema ìlú Ìlọrin, His Royal Majesty, a kí yín, Ọlọ́run ní padà lẹ́yìn yín. Ẹ kú àpọ́nlé àwọn ọmọ yín, ẹ kú bẹ́ẹ̀ ṣe pọ́n àwọn oníwàásí ilẹ̀ Yorùbá lé, ẹ mọ̀ rápọ́nlé Ọlọ́run títí ayé. Gbogbo àwọn tí wọ́n pọ́n wa lé náà àfihàn Ọlọ́run mọ̀ yín, Ọlọ́run bá pọ́n yín lé. Mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin, Fadilatu Sheikh Muhammadu Bashir Dasuki, a kí yín ẹ kú oríire, ẹ lò pẹ́ ẹ lò jìnnà ju tàwọn tó bí yín tí wọ́n ti lù bẹ́ẹ̀ lọ. Àwa kí bàbá wa Khalifatul Adabi, bàbá ẹ̀ máa pọ̀ léèyàn, bàbá wa Khalifatul Adabi ẹ̀ máa pọ̀ lápọ̀nlé. Àwọn ọmọ yín lẹ pọ́nlé tó báyìí, ẹ pọ́n wa létí tí ẹ tún bùn wá lówó, àwa fẹ́ fún yín lówó ẹ tó lé rárá, ẹlẹ́yìn lẹ́ẹ̀tọ́ ṣe wá lálejò. Bàbá Khalifatul Adabi tí wọ́n jẹ́ ọmọ bàbá wa Fadilatu Sheikh Al-Marhum Kamaluddin Al-Adab, tí wọ́n jẹ́ mufti àkọ́kọ́ nílùú Ìlọrin, a dúpẹ́ fún yín, Ọlọ́run bá a dúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ mi pàtàkì, Alhaji wa Keyus Motors nílùú Ìlọrin, ẹ kú àlejò pàtàkì, Ọlọ́run san yín lẹ́san dáadáa. A kí àfáà wa àgbà Fadilatu Sheikh, bàbá wa àdúrà gbà, a mọ̀ kí yín gan mọ̀ ní, ẹ mọ̀ kú àpọ́nlé Islam lára wa, ẹ mọ̀ rápọ́nlé Ọlọ́run títí ayé ni. Àní gbà táwa òkúkú lẹ́san lọ́dọ̀ ta lè san. Àwa sẹ́rí ọ̀rọ̀ sọ́dọ̀ Rabbil Alamin ọba ẹ̀dá. Ọlọ́run tó ní ó san yín lẹ́san. Ọlọ́run tó ní ó san. 08057818180. Ire lẹ́san, ìkà náà lẹ́san. Ìkà lẹ́san, rere náà lẹ́san. Èyí tó bá lè ṣe nínú méjèèjì, ọ̀kan á gbé àdá lórí ọmọ. Ẹ̀san ké àdá lórí ọmọ. Ẹ̀san ké àdá lórí ọmọ. Èyí tó bá lè ṣe nínú méjèèjì, ẹ̀san ké àdá lórí ọmọ. Ọmọ ìyá mi, ọ̀nà méjì lẹ̀dá gbà tí fi lórúkọ láyé. Àwọn kan lórúkọ bú láyé, ìrandíran wọn ní gbàgbé wọn yóò wà ní àkọọ́lẹ̀ pé ẹnìkan péré ló sì bà ìran yẹn jẹ́. Àwọn kan sì ṣoríire láyé, ìrandíran wọn ò ní gbàgbé wọn pé lágbájá ló fáwọn ní glory.
àmọ́ ọ̀nà méjì náà ní tún gbà rìn, àtẹni tí ó soríire àtẹni tí ó sorí ibú. Ìgbádùn lẹ́lòmí ò bá débi oríire, ìgbádùn lẹ́lòmí ò bá débi orí burúkú. Àmọ́ àwọn kan wá ń bẹ láyé ìnira ni wọ́n á bá débi glory. Àwọn glory kan bẹ láyé, glory tí ò common, ìnira ní bá dé o. L'Al-Qur'an fi sọ pé inna ma'al usri yusra, láàrin in the midst of